ni fún Jésù. Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára, ó ṣé o. A gbé ọ̀gá, a yìn ọ́. Kò sí ọba bí rẹ o. Àwọn oore ńláńlá tó ṣe fún wa, àánú tá a rí gbà, oore ọ̀fẹ́, ìrànlọ́wọ́, àtìlẹ́yìn láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí di ọjọ́ òní. Ó ṣeun Ọlọ́run, ìwọ ló ṣe. Ó kọjá ọgbọ́n orí ènìyàn, ó kọjá òye ènìyàn, ó kọjá ìmọ̀ ènìyàn. Bàbá, a gbé ọ̀gá lórí àwọn ọkọ ó ṣe, lórí aya ó ṣe, lórí àwọn ọmọ ó ṣe. Ní ìrìn àjò wa, a dúpẹ́, a yìn Olúwa. Ọ̀pọ̀ òjò lọ́rọ̀ tilẹ̀ ti fi mú, ṣùgbọ́n a wà láyé, a wà láàyè. Oore ọ̀fẹ́ rẹ ni, àánú rẹ ni. Bàbá, a yìn ọ́ lógo, ó ṣeun. A gbé ọ̀gá bàbá, arúgbó ọjọ́ ó ṣe. Elédùmarè ó ṣe. Ọlọ́run ìyanu, ọba tó dára sí wa, ọba tó fẹ́ràn wa, ológo jùlọ, Ọlọ́run àánú, ìjìnlẹ̀ ìfẹ́, àpáta ayérayé, ó ṣe o. A dúpẹ́ lọ́wọ́ rẹ o. Ó ṣeun, 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 ṣeun. Ó ṣeun bàbá. Ó ṣeun Jésù. Ó ṣe. Kábíyèsí o. Kábíyèsí. Lẹ́yìn Jésù mi kò sí. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Rárá. Ọba mímọ́ lọ́ba tí mò ń sìn. Ìwọ ńkọ́. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. La. Alágbára mo mọ orúkọ rẹ̀. Gbọ́nà nígbà ìjì ayé bá dé o. Bàbá mi mo máa sátọ̀ owó o. Nígbà ìjì o, ayé mi dé o. Jésù mo sátọ̀ owó o. Dákun gbà mí, dákun gbà ayé mi yìí là o. Bàbá mi mọ́. Alágbára mo mọ orúkọ rẹ̀. Lẹ́yìn Jésù mi kò sí. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Rárá. Ọba mímọ́ lọ́ba tí mò ń sìn. Mímọ́. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Màgbọ́nà ọ̀rẹ́ ayé yìí kí ló já mọ́ o? Ohun asán ìmúlẹ̀ mọ́ fọ́ni. Ṣùgbọ́n Jésù ládúró tì ní lọ́jọ́ ìṣòro. A tó fara tì í mọ orúkọ rẹ̀. Lẹ́yìn Jésù mi kò sí o. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Rárá. Ọba mímọ́ lọ́ba tí mò ń sìn. Ọba mímọ́ lọ́ba mi tí mò ń sìn. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Rárá. Alágbára mo mọ orúkọ rẹ̀. Gbọ́nà kí ló ń tó dá lọ́bàrú o? Bẹ́ẹ̀ni, kábíyèsí o. Kò má ṣòro f'Ẹlẹ́dùmarè. Aya lòun fẹ́, ọkọ lòun wá láyé rẹ̀ o. Kò má ṣòro f'Ẹlẹ́dùmarè. Ilé ló fẹ́ kọ́, ọmọ ló fẹ́ bí ọ̀rẹ́ mi o. Yeyeyeye kò má ṣòro f'Ẹlẹ́dùmarè. Owó lòun wá, iṣẹ́ lòun wá, ọ̀rẹ́ mi o. Kò má ṣòro f'Ẹlẹ́dùmarè. Sọ fún mi, kí ló ń tó bá ọ láyé rẹ o? Kò má ṣòro f'Ẹlẹ́dùmarè. Sátì nígbàgbọ́ kó fàdúrà rẹ o. Ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀ wá hallelujah. Ọ̀rẹ́ mi ṣòǹgbọ́ mi. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Rárá. Ọba mímọ́ lọ́ba tí mò ń sìn. Mímọ́. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Kábíyèsí.
gbójú mi sórí òkè yóò. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá o? Ah, ìrànlọ́wọ́ àtọwọ́ Jèhófà mi wá o. Àwí máa yẹ ohun orúkọ rẹ̀. Lẹ́yìn Jésù mi kò sí o. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Rárá. Ọba mímọ́ lọ́ba tí mò ń sìn. Ọba mímọ́. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Alágbára mo orúkọ rẹ̀, hallelujah. Ó ní lẹ́yìn Jésù kò sí Ọlọ́run kankan mọ́. Ó ní adúró ti lọ́jọ́ ìṣòro. Ó ní atófaratì bí òkè. Ó ní gbanigbani tí à ń sáyá. Ó ní afúnimáṣirègùn ọba àwọn ọba nì. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run wò ó. Ṣé ni kó gbẹ́kẹ̀lé Ọlọ́run. Lẹ́yìn Jésù kò sẹ́ni kankan mọ́. Kò sí alágbára kan níbi kankan mọ́. Kò sẹ́ni kankan níbi kankan mọ́. Ó nìkan ní ọba àwọn ọba. Òun lọ́ba tó sìn. Òun lọ́ba tó gbẹ́kẹ̀lé. Ayé bá ti ní Jésù, ayé ayọ̀ ni. Tí ẹ bá ti ní Jésù, ó ti ní àlàáfíà. Tó bá ti ní Jésù, ohun gbogbo ló ti ní. Tó o bá tí ní Jésù, o ò ní ohun kankan, o ò ní ìrètí, o ò ní ayọ̀. Torí náà ló ṣe gbọ́dọ̀ ní Jésù. Bẹ́ẹ̀ ni, gbogbo ìgbà nínú mi máa ń dùn. Mo fẹ́ràn láti máa yin Ọlọ́run, láti máa dúpẹ́. Torí tí n bá ti wo ayé mi wò, màá tún wò pé èṣe mi náà nìyí Olúwa. Ó ti ṣe mí lóore, oore tó ti ṣe fún mi kò ṣeé kà, mi ò lè kà. Mo mọ̀ pé ó ti ṣe ìwọ náà lóore. Yóò dára fún ẹ lórúkọ Jésù. Gbogbo ìgbà ó gbọ́dọ̀ jẹ́ kí inú ẹ kó máa dùn, kó máa yọ̀, máa fi ọpẹ́ fún Ọlọ́run, máa fi ẹ̀mí ìmoore hàn. Ọlọ́run ò fẹ́ kí èèyàn máa moore. Ojoojúmọ́ ni Ọlọ́run ṣe wá lóore. Ẹlòmíràn á ní ṣé kí èèyàn sùn àti sùn àti jí oore ọ̀fẹ́ Ọlọ́run ni o. Kó lè gbápá ó ṣe é gbé, ó gbẹ́sẹ̀ ó ṣe é gbé, oore ọ̀fẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run ni. Wọ́n ń pè ọ́ ní bàbá alágbájá, àánú lórí gbà. Wọ́n ń pè ọ́ ní ìyá alágbájá, àánú lórí gbà. Ó jáde wọlé, àánú ni o. Torí náà gbogbo ògo ó jẹ́ ti Ọlọ́run. Gbogbo ìgbà tá a bá ti jí, ká máa fi ọpẹ́ fún Ọlọ́run, ká máa fi ẹ̀mí ìmoore wa hàn sí Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wa Kristẹni, torí nǹkan kékeré díẹ̀ tí Ọlọ́run ti ṣe báyìí, Ọlọ́run ṣe wá lóore nìyẹn. Láti January bó ṣe wà láyé, ó ò ṣe dúpẹ́ pé ó wà láyé. Ẹni tó wà láyé ló máa fẹ́ ṣe business. Ẹni tó wà láyé ló fẹ́ lọ́kọ. Ẹni tó wà láyé ló fẹ́ láya. Ẹni tó wà láyé ló fẹ́ bímọ. Ẹni tó wà láyé ló fẹ́ ṣeré. Wò ó, tó bá ti kú, tí èémí yẹn bá ti lọ, òpin ti dé náà nìyẹn. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, èmi àti ìwọ, pé Ọlọ́run dá wa sídìí èní. Ìyẹn ni pé ó ní ohun tó fẹ́ fi ayé wa ṣe. Torí náà gbogbo ẹni tí ẹ ń wò mí tàbí tí ẹ ń gbọ́ mi nílé ní ìṣẹ́jú méjì, ẹ gbé wọn pẹ́ sókè pé Olúwa mo dúpẹ́. Ọlọ́run ò ṣe wá orin kankan, orin àdídùn kan pé Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. Ọlọ́run mi mo dúpẹ́. Ọlọ́run mi mo dúpẹ́. Ọlọ́run mi mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. Olúwa ó ṣe lọ́pọ̀lọpọ̀. Olúwa mo gbé ọ ga. Ó ṣeun. Jésù Olúwa wa, àmín. Yóò dára fún gbogbo ẹni tí ẹ ń wò mí. Bí ẹ ti fi ayọ̀ bẹ̀rẹ̀ oṣù yìí, ayọ̀ lẹ máa fi parí ẹ̀, àti èmi àti ẹ̀yin. A ò ní rí ibi, a ò ní rí ìdààmú, a ò ní rí wàhálà lórúkọ Jésù. Ayọ̀ la máa fi parí oṣù yìí lórúkọ Jésù. Ẹ jẹ́ ká tẹríba fún àdúrà kí n tó sọ ohun tí Ọlọ́run ní fún wa lónìí fún wa. Bàbá ọmọ àti ẹ̀mí ó ṣe. Agbẹ́tọ́ pé ẹ ní ohun tí ẹ fẹ́ sọ ṣe inú ayé wa lónìí. À ń lọ ní ọ̀rọ̀ yín, Olúwa máa bá a lọ. Ọlọ́run ọ̀rọ̀ sọ ara rẹ̀ jáde, àti olùsọ àti olùgbọ́. Jẹ́ kí ọ̀rọ̀ yìí kó tún ayé wa ṣe. Jẹ́ kí ọ̀rọ̀ yìí kó ṣe wá ní ire. Jẹ́ kí ọ̀rọ̀ yìí kó dá wa nídè. Jẹ́ kí ọ̀rọ̀ yìí kó tú wa sílẹ̀. Jẹ́ kí ọ̀rọ̀ yìí kó gbé wa dé ìjọba rẹ̀ níkẹyìn gbogbo. Ó ṣe kó tó tú pé àdúrà yìí. Jésù Olúwa wa, àmín. Ọmọ Ọlọ́run, apá kejì àkórí ọ̀rọ̀ mi ti jẹta ìjọ onímọ̀ náà nìyí. Bí Ọlọ́run lágbára láti lo ẹnikẹ́ni àti Onakona láti ràn ọ́ láti gbọ́ àdúrà rẹ. Apá kejì, Ọlọ́run lágbára láti lo ẹnikẹ́ni àti Onakona láti gbọ́ àdúrà rẹ. Mo bẹ̀ ọ́, tó bá fẹ́ gbádùn series bí part 2 yìí, lọ listen sí part 1, lọ gbọ́ apá kìíní dáadáa. Ó ṣe pàtàkì. Tó bá ti gbọ́ apá kìíní, gbọ́ apá kejì yìí, á jẹ́ kí
ẹ̀kọ́ rẹ̀ kó ní ìtumọ̀ dáadáa. Hallelujah. Mi ò ní lọ sórí àwọn nǹkan tí mo ti sọ tẹ́lẹ̀ ó ṣe pé èní apá kejì mo ń lọ ní kíákíá báyìí. Wò ó, mo máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń kùnà ti ire tí Ọlọ́run ní fún wa. Ọ̀pọ̀lọpọ̀ la máa ń pàdánù ibi ire tí Ọlọ́run mú wa lọ torí pé a ti máa ń wò pé báyìí lọ́lọ́run ṣe máa ṣe, ẹni báyìí lọ́lọ́run máa lò, ìgbà báyìí lọ́lọ́run máa ṣe, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ọlọ́run ní ẹgbẹgbẹ̀rún ọ̀nà tó lè lò láti fi dáhùn àdúrà wa. Ó sì lè lo ẹnikẹ́ni, ó lè lo mùsùlùmí, ó lè lo kìrìsìtẹ́nì, ó lè lo abọ̀rìṣà. Ẹnikẹ́ni ni Ọlọ́run lè lò láti mú èsì àdúrà ẹ wá. Mo sọ fún yín pé Ọlọ́run ní ohun tó fẹ́ ṣe nínú ayé wa nínú oṣù kẹsàn-án yìí. Ọlọ́run ti ṣetán láti dáhùn àdúrà rẹ. Ọlọ́run fẹ́ nu omijé ẹ nù. Ọlọ́run fẹ́ dá ọ lọ́lá. Gbogbo ìbéèrè ọjọ́ tó ti pẹ́, Ọlọ́run ṣetán láti dáhùn. Èsì ń bọ̀ lọ́nà. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ó lóhun tó gbọ́dọ̀ ṣọ́ra gan. Kó má bàa pàdánù ohun tí Ọlọ́run ní fún ẹ. Kó má bàa pàdánù ètò rere tí Ọlọ́run ti gbé kalẹ̀. Torí pé Ọlọ́run ti gbé àwọn rere kalẹ̀ fún wa o. Mo sọ fún wa pé aláboyún máa ń gbé oyún yẹn fún oṣù 9. Lẹ́yìn oṣù 9, kí ló máa ṣẹlẹ̀? A wá bí. Ìwọ náà ti bẹ̀rẹ̀ sí ń gbàdúrà, ó ti lóyún rere, ó ti béèrè ohun rere lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ a ti gbàdúrà, a ti gbààwẹ̀, a ti ṣiṣẹ́ òru, a ti ṣe ohun tó yẹ ká ṣe nípa ti ẹ̀mí. Ohun tó kù náà ni pé kí ohun gbogbo tí Ọlọ́run ti fi hàn wá yẹn tí Ọlọ́run fẹ́ ṣe kó wá sí ìmúṣẹ ní oṣù kẹsàn-án yìí. Torí náà o gbọ́dọ̀ ṣọ́ra gan ní oṣù kẹsàn-án yìí. Mo ti mẹ́nu bà àwọn nǹkan díẹ̀ ní apá kìíní. Apá kejì yìí màá tún àánú rẹ̀ láti mọ díẹ̀ lára pé mo tẹ́lẹ̀. Wo, mo fẹ́ kó wo kíní kan. Wo bí Ọlọ́run ti lo orin ìyìn láti dá Paul àti Sílà sílẹ̀ nínú túbú. Acts chapter 16. Wọ́n mú wọn, wọ́n wà nínú túbú. Èmi rò pé ṣe lé kó máa sunkún ni. Ọ̀kan máa wò pé Ọlọ́run má gbàgbé wọn ò ṣẹ̀ o. Ibi àdúrà ni wọ́n ń lọ. Ọmọbìnrin kan tó ní ẹ̀mí àìmọ́ ni wọ́n wò sàn. Bá ṣe mú wọn tá tì wọ́n mọ́lé ni wọ́n nà wọ́n tì wọ́n mọ́lé. Ṣùgbọ́n orin ìyìn àti ọpẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ. Lójijì ilẹ̀kùn túbú ṣí. Ọ̀nà kan tí Ọlọ́run lò nìyẹn. Wo bí Ọlọ́run ti lo Mósè. Mósè apànìyàn ni Mósè o. He was a murderer, he was a stammerer. Apànìyàn ni Mósè. Akólòlò ni. Ẹni tí ò lára ẹ wò bí Ọlọ́run ṣe lò ó láti kó àwọn Ísírẹ́lì kúrò ní oko ẹrú. Ọlọ́run lo akólòlò. Ẹ wo gbọ̀nà tí Ọlọ́run lò. Ìyẹn ni pé nínú oṣù yìí ọ̀nà kọ́nà lọ́lọ́run lè lò láti ràn ẹ́ lọ́wọ́ o. Ẹnikẹ́ni dẹ̀ Ọlọ́run lè lò láti dáhùn àdúrà ẹ. Tó náà ṣọ́ra ní oṣù yìí. Gbogbo ẹ̀rọ kan ní ẹ kò ní MBA, kò ní Masters. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló sì single báyìí. Kò sọ Queen English. HND ló ní. Ó ti tóbi, ó kúrú, ó ga. Gbogbo ètò Ọlọ́run fún ayé wa ó lè yàtọ̀ gidigidi. Ọlọ́run kì í rò bí àwa ṣe ń rò. Ọlọ́run kì í sì ṣe bí àwa ṣe ń ṣe. Wo bí Ọlọ́run ti rò Rahab. Rahab yẹn aṣẹ́wó ni. Nígbà tí wọ́n rán àwọn amí lọ pé kó lọ spy ilẹ̀ yẹn. Ọmọbìnrin aṣẹ́wó ni Ọlọ́run lò fún wọn. Àwọn tí Joshua rán lọ. Aṣẹ́wó lásán. Wájú òde ni máa sọ wọ́n ti wà contaminated. A máa wá ṣe analysis, analogy tí ò bójú mu. Hallelujah. Wo ẹnikẹ́ni ni Ọlọ́run lè lò fún nínú oṣù yìí o. Ọ̀nà kọ́nà ló dẹ̀ lè gbà ṣe é. Ìwọ ni kó ṣọ́ ara gidigidi gan. Mo tún bí ọ lẹ́ẹ̀kan sí. Part 1 message yìí mo fẹ́ kó lọ gbọ́. Tó bá gbọ́ part 1 yẹn, part 2 yóò máa ní ìtumọ̀ sí dáadáa. Wo bí Ọlọ́run ti lo ẹyẹ. Tó bá lọ wo 1 Kings chapter 17 from verse 1 to 15. Nígbà tí Elijah tó pe èèyàn wá, Ọlọ́run lo ẹyẹ. Ẹyẹ ló ń gbé oúnjẹ wá fún lójoojúmọ́ láàárọ̀ àtàlẹ́. Ẹyẹ ravens ló ń gbé oúnjẹ wá fún. Ọlọ́run ní kó lọ síbi omi nínú ìyàn. Ó dẹ̀ ń jẹ àjẹyó àti àjẹtẹ́lọ́rùn. Nígbà tó dàbí pé odò yẹn tún gbẹ, kí lọ́lọ́run ṣe? Ọlọ́run tún rán lọ sí ọ̀dọ̀ obìnrin opó kan ní Zarephath, the widow of Zarephath. Imagine opó lásán. Opó ni Ọlọ́run lò láti bọ́ Elijah. Níkẹyìn Elijah náà tó wá jẹ́ ohun èlò rere. Ó tún wá obìnrin opó náà tó wá rí oore lọ́dọ̀ Elijah. Oore rí wọnú oore. Ìyẹn ni pé nínú oṣù fẹ́ kó ṣọ́ra gidigidi gan. Kò sí ẹni tí Ọlọ́run lè lò láti dáhùn àdúrà rẹ. Ọ̀nà kan dẹ̀dẹ̀ ni Ọlọ́run lè lò.
tábà wo Isaiah chapter 55 verse 8 to 9 verse 8 ó nítorí èrò mi kì í ṣe èrò yín tàbí ọ̀nà yín ọ̀nà mi bí ni Olúwa wí. Ọlọ́run ló ń sọ̀rọ̀ fún wa yẹn o. Ó ní kì í ṣe èrò òun kì í ronú báwa ṣe ń ronú. Òun kì í ṣe hùwà báwa ṣe ń hùwà. Verse 9 ó ní gẹ́gẹ́ bí ọ̀run ti ga ju ayé lọ bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju tiyín lọ bẹ́ẹ̀ sì ni èrò mi ju èrò yín lọ. Hallelujah. Tábà wo Jeremiah chapter 32 verse 17 àti verse 20 ó ní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ìwọ tí o dá ọ̀run àti ayé pẹ̀lú ọwọ́ títóbi agbára rẹ àti gbogbo apá nínà rẹ kò sí ohun tó ṣòro ṣe fún ọ. Verse 27 ó ní èmi ni Olúwa Ọlọ́run gbogbo ẹran ara ǹjẹ́ nǹkan àṣòro ṣe fún mi bí? Ìyẹn ni pé nínú oṣù yìí anything Ọlọ́run lè ṣe. So don't box God up. Ọ̀pọ̀lọpọ̀ wa we are parochial in our thinking. Uncle mi yẹn naval officer yẹn uncle mi tó wà ní Abuja yẹn every ìgbà tí mo graduate tí mo parí NYSC mi àwọn Ọlọ́run lò fún mi tí mo bá lọ uncle ẹ lè má sí níbẹ̀. Ó lè jẹ́ cleaner lásán ni Ọlọ́run fẹ́ lò fún ẹ. Torí náà mo bẹ̀ ọ́ nínú oṣù ṣọ́ra gidigidi gan nínú ìhùwàsí ẹ sí àwọn ènìyàn nínú sọ̀rọ̀ sí ẹ sí àwọn ènìyàn nínú èrò ẹ gan nínú ọ̀rọ̀ ẹnu ṣọ́ra gidigidi gan. Ọ̀pọ̀lọpọ̀ wa Kristẹni we tend to over spiritualize everything. Àwọn ẹlẹ́ṣẹ̀ làwọn eléyìí o àwọn eléyìí wọn lọ church àwọn eléyìí kèfèrí ni wọ́n. Ìmíì adébíṣẹ́ ọ̀gá tó yẹ kó ràn wọ́n lọ́wọ́ wọ́n ti yájú sí i. Ìmíì ládùúgbò àwọn tó yẹ kó ràn wọ́n lọ́wọ́ wọ́n ti bú wọn. Dẹ̀ mọ̀ wípé Olúwa ràn mí lọ́wọ́ tó ń gbàdúrà yẹn Ọlọ́run kò ní sọ̀kalẹ̀ wá sí láti wá ràn lọ́wọ́ èèyàn ló máa lò. Torí náà mo bẹ̀ ọ́ ọmọ Ọlọ́run ṣọ́ra gidigidi gan má pàdánù àsìkò yìí. Mo bẹ̀ ọ́ gidigidi má pàdánù àsìkò yìí bí mo ṣe ń wàásù fún ọ lèmi náà ń wàásù fún ara mi ò ní pàdánù àsìkò yìí lórúkọ Jésù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn láàmú mára àti gbé kékeré àti bínú àti jà dẹ̀ mọ ẹni tí Ọlọ́run rán sí ẹ. Hallelujah. Wo Námánì adẹ́tẹ̀ ọmọ ọ̀dọ̀ house help ni Ọlọ́run lò fún Námánì bí ẹ̀sà. Ẹgbẹ́ kan sọ́dọ̀ wòlíì báyìí nílùú wa ọmọ ọ̀dọ̀ lọ́lọ́run lò fún. Ìgbà tó tún débẹ̀ tí wòlíì yá ni kó lọ wẹ̀ ní odò Sílóámù. Mo pe èmi captain kí n lọ wẹ̀ ní odò tó ń rùn yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹn ní ẹ̀sà olúwa mi ìbá ṣe tó ní kẹ́ ẹ ṣe ìgbéraga ìbá ṣe tó ní kẹ́ ẹ wẹ̀ ní odò yẹn ní ẹ wo ẹni tí Ọlọ́run lò number 1 ọmọ ọ̀dọ̀ number 2 ẹ wo ọ̀nà tí Ọlọ́run gbà wo adẹ́tẹ̀ ni. He was a great man. He was a warrior. But the Bible says he was what? He was leprous. Ṣùgbọ́n agbára Ọlọ́run pé ọmọ ọ̀dọ̀ yẹn ó gbọ́rọ̀ sí ọmọ ọ̀dọ̀ yẹn lẹ́nu lọ́wọ́ inú odò yẹn kí ló ṣe? Ara ẹ̀ dẹ̀ ó gba ìtúsílẹ̀. Torí náà nínú oṣù yìí jọ̀ọ́ má kàn ṣe làwùlàwù má kàn sọ̀rọ̀ ṣùà má kàn sọ̀rọ̀ rẹ̀ má kàn máa báyàn jà ṣá ọ̀pọ̀lọpọ̀ ìkọra ní ṣá nìkan ẹ̀mọ̀ kan tí yẹn ń go through kí ló dé gbogbo ẹ̀ ló ń bá jà inú ilé wa máa bá wọn jà nínú ilé ládùúgbò wa máa bá wọn jà ní nínú church wọn gbọdọ̀ gbọ́n bá jókòó sáyé báyìí ìjà ní kí ló ṣe tí ò ṣe nìkan rí ọ̀pọ̀lọpọ̀ wa ìwà wa ò dára akọ̀pẹ̀rẹ̀ ní ọmọ ẹnu la fi ń jẹ́ Kristẹni ìwà wa ò dára a kì í wà bí ọmọ Ọlọ́run inú church nìkan láti jẹ́ Kristẹni tábà ti kúrò bẹ́ẹ̀ báyìí níbi iṣẹ́ wọn ọmọ ẹlòmíì ní ọmọ Ọlọ́run mọ́ ládùúgbò bá wọn ní Ṣàngó ni ẹ má dọ́dọ̀ ẹ o ṣùgbọ́n síbẹ̀ àánú Olúwa dúró mo bẹ̀ ọ́ mo sọ lánàá ní ìjẹta àwọn kó àtúntò mo lè ní má kàn fún wa ní point mẹ́ta péré nínú oṣù yìí tó bá fẹ́ kí àdúrà tiẹ̀ náà gbà àwọn orin tí Ọlọ́run mú bá fẹ́ tó bá fẹ́ kó tẹ̀ lọ́wọ́ ìkíni pé máa fúrúgbìn rere sínú ayé àwọn tó wà ní àyíká rẹ sow good seeds into the lives of those around you in your neighborhood in your church in your family sow good seeds of love of joy of peace of encouragement be an encourager be a shoulder to cry on
jẹ́ kí wọ́n rí ọ bí ẹni tó lè fẹ̀yìntì pé tí n bá dọ́dọ̀ bro lágbájá mr lágbájá wọ́n bá mi yanjú ìṣòro tí mo ní yìí bó tiẹ̀ fún wọn lówó ó ní ọ̀rọ̀ tútù lẹ́nu ó lè gbà wọ́n níyànjú ó lè gbàdúrà fún wọn. Matthew chapter 5 verse 17 ó ní alábùkún fún ni àwọn aláàánú nítorí wọ́n rí àánú gbà. Ìdàkejì ni pé ẹni tí ò bá ṣàánú kò lè rí àánú gbà. Ọ̀dájú ni ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì. Ọlọ́run kì í hùwà ọ̀dájú. O gbọ́dọ̀ ní àánú ọmọnìkejì lójú kí wọn náà lè rí àánú gbà lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ni gbogbo ẹ̀kọ́ làdúrà o, gbogbo ẹ̀kọ́ làwẹ̀, gbogbo ẹ̀kọ́ ni mo ń lọ orí òkè ní gbogbo ẹ̀kọ́ ní ṣóòrù. Ìwà wa ṣe pàtàkì. Ta ni ìwọ gan nínú Jésù? Ǹjẹ́ òun hùwà bí Jésù? O gbọ́dọ̀ ní àánú. Gbogbo ẹni tó bá ní ipá láti ràn lọ́wọ́ nínú oṣù yìí, jọ̀wọ́ ràn wọ́n lọ́wọ́. Kí nìdí? Ọlọ́run lè lo ẹnikẹ́ni àti ọ̀nà kan láti dáhùn àdúrà rẹ. Ẹni tó rò pé bóyá kò nílé ní ẹni kan tó ń ṣe báyìí sí wọn, ó lè jẹ́ àwọn ọlọ́run máa rán sí ẹ lọ́la. Ó lè jẹ́ olóore rẹ nìyẹn. Galatians 7 ó ní ká má ṣe tàn yín jẹ, a kò lè gan Ọlọ́run nítorí ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn òun ni yóò ká. Whatever you sow comes back to you in form of a harvest. Ohun tó bá fúrúgbìn ló máa ká. Bẹ́ẹ̀ ni, it's a proven timeless principle. It can never be broken. O ò lè rí ẹni tó gbin abẹ́ tó gbin tomatoes tó lọ ká àgbàdo. Tó bá gbin ló máa ká. Tó bá gbin rere wàá ká rere. Tó bá gbin búburú wàá ká búburú. Ìyẹn ò ní àdúrà kan ò sí nídìí yẹn. Verse 8 ó nítorí ẹni tó bá fúrúgbìn sípa ti ara yóò kó ìdìbàjẹ́ ti ara, ṣùgbọ́n bá fúrúgbìn sípa ti ẹ̀mí yóò ti inú ẹ̀mí ká ìyè nípẹ̀kun. Ẹ máa gbọ́ verse 9 ó ní má ṣe jẹ́ kí àárẹ̀ kó mú yín ní rere ṣe. Ìyẹn ni pé ẹ má ṣe ṣàárẹ̀ nínú ṣíṣe rere nítorí a ó kórè nígbà tí àkókò bá dé bí a kò bá ṣàárẹ̀. Wọ́n lè ṣoore fún àwọn èèyàn kan fi san fún ẹ. Don't worry, go ahead. Don't stop doing good. In fact, ó gbàgbọ́ àwọn tí ẹ bá ṣoore fún gan-an, àwọn máa ń bá èèyàn dàgbẹ̀yìn. Àwọn máa ń sọ̀rọ̀ èèyàn láì dàgbẹ̀yìn. Ṣùgbọ́n fẹ́ kó mọ kinní kan, orí tí Ọlọ́run ti súre fún ni. Ìṣẹ́ tó lè ṣe pé máa ń sọ wò ó. Tó bá ń ṣépè fún mi, òun waste time ara ẹni torí pé orí tí Ọlọ́run ti súre fún lórí tèmi. Torí ó máa ń pẹ́ kí n tó mọ̀ pé èèyàn ń bá mi jà, ó máa ń pẹ́ gan-an. Lọ́kàn mi, mo ń lọ tèmi ni máa ń fìfẹ́ hàn sáwọn èèyàn. Ẹ pẹ̀lẹ́ sá, ẹ pẹ̀lẹ́ mà, mo ń lọ tèmi nìyẹn. Tó kí èèyàn tó mọ̀ pé ẹ̀kan ń bá mi jà, ó máa ń pẹ́. Torí mi ò lẹ́nì kankan, gbogbo ẹ̀kọ́ lọ̀rẹ́ mi o. Gbogbo ẹ̀kọ́ ni mo ń bá ṣọ̀ ṣùgbọ́n mo fẹ́ràn gbogbo èèyàn nífẹ̀ẹ́ Ọlọ́run. Gbogbo ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ ọ̀rẹ́ wa náà. Ṣùgbọ́n a gbọ́dọ̀ fìfẹ́ Ọlọ́run bá wọn lò. Hallelujah. Pásítọ̀ nítorí bí a ti ń roko, ẹ jẹ́ kí ẹ máa ṣoore fún gbogbo ènìyàn. Àti pàápàá fún àwọn tí ń ṣe ará ilé ìgbàgbọ́. Bí a ti ń rí àkókò, ẹ jẹ́ kí máa ṣoore fún gbogbo ènìyàn. Máa ṣoore fún gbogbo ènìyàn. Àti pàápàá fún àwọn ará ilé ìgbàgbọ́ yẹn pé ọmọ chọ́ọ̀chì yẹn, ní chọ́ọ̀chì yẹn, màmá arúgbó yẹn. Ìjọ́ wo ló fún ọmọ yẹn ní omi lásán? Àgbàlagbà yẹn. Ìjọ́ wo ló fún wọn ní owó? Mí níní ó ní. Everybody has something. Bẹ́ẹ̀ ni, o ò fẹ́ ṣe ni. Ọmọ tó wà ní àyíká yẹn, ìwọ ń jẹ ọ̀pọ̀lọpọ̀ wa, Kìrìsìtẹ́nì, ajẹtàárọ̀, ajẹtọ̀sán, ajẹtàlẹ́, ìtókù, àdásínú dustbin ni. Ìwọ jẹ́ pé wọ́n ti jẹ every Friday ló máa lọ lé ní pepper soup. Bẹ́ẹ̀ ló ń raṣọ ẹbí ṣá. Aṣọ tó ò nídìí wà rà. Driver ẹ tó jẹ́ pé ṣẹ́ẹ̀tì mẹ́ta ló ń wọ̀ yẹn. Ó yẹ kó nínú 36 tó ní sílé tó kì í wọ̀ yẹn, ó yẹ kó o fún nìkan nínú ẹ̀. Ọmọ ọ̀dọ̀ ẹ tí màmá ẹ̀ sick lábúlé yẹn, o ò tún ní san sálárì fún lóṣù. Kó o fún ní owó kó fi ra ògùn màmá ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ò ní ṣe é. Honestly, ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì ọ̀dájú ní ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì. Wọ́n pe Ọlọ́run ò gbàdúrà. Ọlọ́run ò gbàdúrà mọ́ ń gbà ẹ́. Àwẹ̀ kọ́ ni gbogbo ẹ̀. Àwẹ̀ kọ́ ni gbogbo ẹ̀. Wọ́n ti sọ fún wa pé máa gbàwẹ̀ ni, máa ṣiṣẹ́ òru ni. Ẹ má ṣì mí gbọ́. Mi ní àwẹ̀ ò dára. Ọmọ Ọlọ́run gbọ́dọ̀ gbàwẹ̀. Ọmọ Ọlọ́run gbọ́dọ̀ ṣiṣẹ́ òru ṣùgbọ́n gbogbo rẹ̀ lọ. Ẹ jẹ́ ká hùwà bíi Kristi. Ìgbé ayé wa. Ká bí Kristi nígbà tí wọ́n ní Jésù Kristi wà láyé, Act 10:38, he went about doing good. Ó ń ṣe eré lọ́jọ́ afọ́jú tó bá ti wàásù tán. Á fún wọn fi oúnjẹ ẹ̀mí bọ́ wọn.
á fi oúnjẹ ara bọ́ wọn, ó ń tọ́jú àwọn èèyàn, bó ṣe káà náà ṣe máa ṣe nìyẹn, bó ṣe káà náà máa ṣe nìyẹn. Ọmọ kékeré tó wà ládùúgbò yẹn tí ò lọ sí skul yẹn, wọ́n lé wálé nítorí pé kò ní skul uniform. Kí ló dé tó ò lè, kí ló dé ọmọ Ọlọ́run ní ẹ̀, owó wà lọ́wọ́ ẹ, kó o kàn tí ẹ ra skul uniform fún ọmọ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wa àwọn tó wà láyìíká wa, wọ́n ń rágó ni, wọ́n ń tàràkà ni, wọn ò rí jẹ, wọn ò rí ná. Ṣùgbọ́n àwọn àdẹ̀ ní ìjọba ṣe owó dé báyìí, wọ́n lọ fọ́lídé. Mi ì ní kí ẹ̀ wá lọ fọ́lídé, ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣàánú lára owó tó fi lọ fọ́lídé yẹn náà, o lè ṣàánú. Obìnrin opó wà ní church yẹn, o lè sanwó cleaner fún ká lọ clean ilé ẹ̀. Bàbá arúgbó yẹn wà ní church yẹn tó aládùúgbò yẹn, o lè ra oúnjẹ fún, o lè ṣí shopping fún wọn, o lè ra omi fún wọn. Bẹ́ẹ̀ ni, a gbọ́dọ̀ máa ṣe bí onígbàgbọ́ nìyí. Ẹ̀kọ́ ohun tí Jésù fi sílẹ̀ fún wa nìyí, pàápàá jùlọ ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ká máa fún wa ní ṣáá owó kọ́lé, owó páànù, owó alága, owó akọrin, ẹ máa béèrè owó ní ṣáá. Ìyà dẹ̀ ń jẹ àwọn kan nínú ìjọ, àmọ́ Ọlọ́run dẹ̀ ń tàràkà nínú ìjọ. Ọ̀pọ̀lọpọ̀ ló ń kú torí pé wọn ò rí jẹ, torí pé wọn ò rí ìtọ́jú. Síbẹ̀ ẹ̀ ń fìyà jẹ wọ́n, ẹ ò jẹ́ kí wọ́n gbádùn. Ìwọ̀nba tí wọ́n ní ṣe lẹ tó ń gbà lọ́wọ́ wọn, ẹ dẹ̀ fẹ́ kí àdúrà tiyín náà gbà. Abájú pé sọ bẹ́ẹ̀, ó nínú Ọlọ́run ìdájọ́ yóò ti bẹ̀rẹ̀. Hallelujah. Ṣùgbọ́n mo bẹ̀ wá, ẹ jẹ́ ká ronú pìwàdà, àsìkò sì wà fún wa. Tó ló fẹ́ pé ní ìsìn àwọn èèyàn wọn fẹ́ gbọ́rọ̀, ọ̀pọ̀lọpọ̀ ló fún wọn fẹ́ tẹ̀lé wa lọ sí chọ́ọ̀chì mọ́, wọn fẹ́ gbọ́rọ̀ ìgbàgbọ́ mọ́, wọn fẹ́ gbọ́ ìwàásù mọ́, torí pé ìwà wa, ìṣe wa, ọ̀rọ̀ ẹnu wa, gbogbo tá à ń ṣe gan-an kò yàtọ̀ sí àwọn alábọ̀rìṣà. Ṣùgbọ́n mọ̀ pé lónìí àánú Ọlọ́run yóò wá wa rí, àti èmi àti ẹ̀yin. Hallelujah. Ohun tó tún gbọ́dọ̀ ṣe ni pé o gbọ́dọ̀ ní ìwà ìrẹ̀lẹ̀ àti ìfẹ́, humility and love. Ìgbéraga ti ọ̀pọ̀lọpọ̀ àwọn Ọlọ́run tó wá ti kàwé díẹ̀, LLB ni mo ní. Ọkùnrin ẹni ò sí kíláàsì ẹ, èmi pẹ̀lú LLM mi, no, MBA tí mo ní, àmọ́ ní masters, Harvard ni mo lọ, Oxford ni mo lọ. Asán ní asán, ìmúlẹ̀ mọ́fo. Àwọn kan ní lánàá, ẹnìkan náà ń pè ní the richest man in Africa lọ́jọ́ yẹn, tó ń lówó gbogbo ẹ̀ gbogbo ló wà lénìí, àgbúrò ẹ̀ mọ́. Àwọn kan wà lánàá, àwọn kan rẹ̀ tó wà lọ́la. Mo fẹ́ kó o ní ìwà ìrẹ̀lẹ̀ àti ìfẹ́. James 4:6, ó ṣùgbọ́n ó fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ìwé mímọ́ sọ wípé Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn, kọjú ìjà sí àwọn agbéraga. Ọlọ́run fẹ́ ìgbéraga. Ìgbéraga ní síwájú ìparun. Ìgbéraga ní síwájú ìgbéra sọ́lẹ̀. A ò ní ọ̀wọ̀ rárá. Wọ́n ní kí ọdún mélòó fi jù mí lọ, just 2 years. No. I'm on my lane o. Ọ̀pọ̀lọpọ̀ níbi iṣẹ́ ò lè bọ̀ fáwọn tó bí ẹ lọ, nínú ìjọ ò lè bọ̀ fáwọn tó bí ẹ lẹ́gbẹ́ ìwé ẹ lójú tó dé torí pé o kàwé, kí ló kà? Torí pé o ti ní change díẹ̀ lọ́wọ́. Proverbs 16:5, ó ní Olúwa kórìíra gbogbo ẹni tí ń gbéraga lọ́kàn rẹ̀. Mọ̀ èyí dájú pé wọn kò ní lọ láì jìyà. Bẹ́ẹ̀ ni, wọ́n kà dáadáa Proverbs 16:5, ìwé orí 15 ẹsẹ̀ 5. Ó ní Olúwa kórìíra àwọn gbogbo ẹni tí ń gbéraga. Tó ń gbọ́ mi, Olúwa kórìíra gbogbo ẹni tí ń gbéraga lọ́kàn rẹ̀. Mọ̀ èyí dájú pé wọn kò ní lọ láì jìyà. Tó bá ń gbéraga, ò ní lọ láì jìyà. Bẹ́ẹ̀ ni Bíbélì sọ, ọ̀pọ̀lọpọ̀ àyà wa ga. Nobody can correct you. Nobody can check you. You are impervious to correction. Àti bínú, wọ́n tẹ̀ mọ́lẹ̀ báyìí, àti chájọ, kí ló dé? Wo ó kù díẹ̀ kí Námánì ìbá mísì tẹsímọ́nì ẹ̀, ìbá pàdánù ẹ̀. Wọ́n ní kó lọ wẹ̀ ní odò, ó ní inú odò yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ ọ̀gá mi, ẹ ṣe ń tọ́ ní kẹ́ ẹ ṣe ìgbéraga. Tí ìgbéraga ń ṣe nìyẹn o. Tí ẹ bá ní ìgbéraga kì í jẹ́ kí èèyàn rí olóore.
gbogbo àwọn tó yẹ kó ràn ẹ́ lọ́wọ́ àti fojú tẹ́bẹ́lú wọn wá ti bá wọn jà wá ti sọ̀rọ̀ sí wọn ní ìhà ọ̀ àwọn tó ohun tó burú ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lónìí ló sì lè wà single lórí ohun ẹni tó lọ sí Harvard ohun ẹni tó lọ sí Oxford ohun ẹni tó lọ Mercedes ó wá ready made guy wọn ní mi sí ní sùúrù lérè o Ọlọ́run ṣògo ni mo wà máa bá a lọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbà síṣẹ́ tó yẹ kó ṣe sùúrù kó ní ìtẹríba ń bẹ̀ àìnítẹríba wọ́n ti lé ọ̀pọ̀ lẹ́nu iṣẹ́ mẹ́rin máa fi jù mí lọ tó kó jọ̀gá mi no mi ò ń ṣẹgbẹ́ ọba àkọ́jọ́gá mi ni máa gbọ́ tí First Peter 5:5-6 sọ ó ní bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀yin ọ̀dọ́ ẹ tẹríba fún àwọn alàgbà àní gbogbo yín ẹ máa tẹríba fún ara yín kí ẹ fi ìrẹ̀lẹ̀ wọ ara yín ní aṣọ ìrẹ̀lẹ̀ dára gan Ọlọ́run kọjú ìyà sí àwọn gbéraga ṣùgbọ́n ó ń fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ tó bá fẹ́ kí oore ọ̀fẹ́ náà máa pọ̀ sínú ayé rẹ o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìrẹ̀lẹ̀ o gbọ́dọ̀ ní ìtẹríba o gbọ́dọ̀ ní ìrẹ̀lẹ̀ fún Ọlọ́run ṣé báyìí sọ bẹ́ẹ̀ ṣá no ìgbéraga ni you don't debate the word of God you obey the word of God you don't debate the scripture you walk in obedience you obey it. Ọba ni Ọlọ́run understand now ó yẹ kó yé Ọlọ́run gan. Bẹ́ẹ̀ni ni nítorí náà ẹsẹ̀ kìlọ̀ nítorí náà ẹ ra yín sílẹ̀ lọ́wọ́ lábẹ́ ọwọ́ agbára Ọlọ́run kí òun lè gbé ga lákòókò ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àsìkò ẹ dé ṣùgbọ́n ibi tó yẹ kó ti rí oore ó ti fi ìwà ìgbéraga ó ti fi dí ọ̀nà ibẹ̀ ẹni tó yẹ kó ràn lọ́wọ́ ó ti bá wọn jà kò sẹ́ni tó fẹ́ gbogbo wa náà ni kò sẹ́ni tó fẹ́ bá ẹni ìgbéraga tó yẹ pé ẹni àkàn sọ̀rọ̀ jáde àti ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló ti dàrú lónìí wípé obìnrin akíní ikú ọ níwá o àwà ikú ọ òun ṣọ̀gá mi gbogbo ṣẹmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò lè tẹríba fún ọkọ wọn ọ̀pọ̀lọpọ̀ business tó ti forí ṣọpọ́n àwọn customers tó yẹ kó máa tọ́ mú wá fún ẹ̀ wàá máa bá wọn jáde wàá máa bú wọn rúùt sí wọn àwọn alọ́jà ọ̀tà wàá máa ṣe deliverance ní ṣọ́ọ̀bù ẹ̀ wàá máa ṣànọ́tìn ọ̀lẹ̀ ìyẹn ò ní mí nì wàá máa ṣànọ́tìn ọ̀lẹ̀ sínú ilé wàá máa da òróró sílẹ̀ lẹ̀ kò ní mí nì ìwà ẹni kó tún ṣe ni kó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ má gbàgbé ohun tí mò ń sọ oṣù yìí oṣù tó lágbára ní o oṣù ìbí ní oṣù oore ní fún ọ Ọlọ́run lè lo ẹnikẹ́ni àti ọ̀nà kan láti ràn lọ́wọ́ má kọjá ìyẹn lọ́dọ̀ Ọlọ́run o má kọjá ìyẹn lọ́dọ̀ Ọlọ́run rárá mo bẹ̀ ọ́ jọ ṣe sùúrù díẹ̀ nínú ọdún yìí ṣe sùúrù díẹ̀ nínú ọdún yìí tí ọdún yóò parí ṣe sùúrù o má bínú sí gbogbo ènìyàn gbogbo náà kí láàbọ̀ ìṣẹ́dá àdúgbò ṣiṣọ́ yé rojú kókó ọlọ́kọ̀ báyìí máa rojú ni máa rojú kókó ni ní àkótán mo gbọ́dọ̀ jẹni tó ń fi ìgbà gbogbo tó ń yọ̀ nígbà gbogbo ní oṣù yìí máa yọ̀ nígbà gbogbo máa yọ̀ o gbọ́dọ̀ máa yọ̀ tó bá wo Isaiah chapter 12:3 ó ní pẹ̀lú ayọ̀ ní á fa omi jáde láti inú kànga ìgbàlà kò sọ pẹ̀lú ìkorò kò sọ pẹ̀lú ìbànújẹ́ o gbọ́dọ̀ máa yọ̀ ní ṣẹ́rí inú ọkàn tó ń yọ̀ lọ́rùn tí ń ṣiṣẹ́ jẹ́ mọ̀ pé ayọ̀ yìí àṣẹ ni fún wa Ọlọ́run pa láṣẹ ni Philippians sọfọ̀ ó ní ẹ máa yọ̀ nígbà gbogbo kò sọ pé ẹ máa yọ̀ tí owó bá wà ní àkáǹtì yín kò sọ pé ẹ máa yọ̀ nígbà tí ọmọ yín bá wọ yunifásitì ẹ máa yọ̀ nígbà tí ẹ bá ra mọ́tò tuntun rọ́ nígbà gbogbo Ọlọ́run ní ká máa yọ̀ ìdí ni pé Jésù gangan òun ni orísun ayọ̀ kì í ṣe báńkì àkáǹtì wà kì í ṣe mọ́tò tá a ra yẹn àwọn yẹn ò lè fún wa láyọ̀ inú wa lè dùn pé mo ra mọ́tò tó inú mi dùn mo ra ní tuntun nígbà tó bá tún yá mọ́tò tó rà lénìí tó bá tún di next week tí version mi bá dé àwọn mo like newer version ìyẹn ni pé àwọn ohun mèremère yẹn kò lè fún wa láyọ̀ Jésù nìkan ló lè fún wa láyọ̀ má jẹ́ kí àwọn yẹn máa sá fún ẹ wọ́n yẹ kí máa sá fún ẹ èmi gan fún wọn sọ̀rọ̀ yìí tí n bá jẹ́ ní pé mo rojú kókó ní time ni lórí kókó ni màá sá fún ẹ ìfẹ́ kí ẹ máa gbanújẹ́ kí ló dé o lè understand gbogbo
gbogbo ẹ̀ kàn sú mi ní ayé gbogbo sú mi ní gbogbo ẹ̀ kàn tú Monday ó sú ẹ Tuesday ó sú ẹ Monday to Sunday ní ọjọ́ tó fi ń yọ̀ kó máa ṣàròyé ní ṣá kì í ṣe ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni máa rẹ́rìn láti kí ẹ̀rọ máa sá fún ẹ yé dẹ́rù àwọn ọmọ tó ń bá ẹ ṣiṣẹ́ wọ́n tọ́ ìlú ń bá tọ́jú láyé ògùn máa lójú kúkú ni èdè ó máa bà wọ́n wo àwọn tó fẹ́ doríṣẹ́ sí customers tó fẹ́ doríṣẹ́ sí business wọ́n tọ́ ìpójú ẹ̀ ń le gan wọn ọ̀gbà tí inú ẹ̀ dùn wọn ọ̀gbà tí gbogbo wọn lè rí wọn understand ẹ ọmọkùnrin kan ni ó fẹ́ introduce ọ̀gá ẹ̀ sí ẹ̀gbọ́n bàbá ẹ̀ tó jẹ́ IG Inspector General Police ni ẹ̀gbọ́n bàbá ẹ̀ yẹn ṣùgbọ́n ṣe làwọn ọ̀gá ẹ̀ ń pariwo mọ́ wọ́n ń ṣe lọ èyí ló ń ṣe ọmọ yẹn ṣe ló sáfọ́gá ẹ̀ wọ́n lọ sọ̀rọ̀ sí máa fi ayọ̀ bá àwọn èèyàn lò nígbà gbogbo ọmọdé ni o àgbà máa rẹ́rìn má jẹ́ kó jẹ́ kàn lé kókókókókó bí ojú herdsmen bí ojú terrorist mi ní kó máa rẹ́rìn káàkiri gbogbo ìṣòro kó smile má kí ẹ káàárọ̀ smile kó pàdé àwọn ayọ̀ ní supermarket smile kó pàdé wọn ní church smile bó lọ tán kí ẹ smile bó lọ sí báǹkì smile bó lọ sí bó wà ní airport smile sí pé kò kàn lójú kókó kan wọ́n máa sá fún ẹ ní àwọn tó lọ́n fẹ́ lògùn wọ́n máa sá lọ ní mo bẹ̀ ọ́ nínú oṣù yìí tó gbàdúrà àti èmi àti a ò ní pàdánù oṣù lórúkọ Jésù tí n bá ń lọ báyìí nígbà mi ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa gbé mọ́tò sílẹ̀ nílé máa rìn lọ ọmọ mímọ̀ mi nígbà corona ọmọ mi láti ọmọ lọ́jọ́ kan pé kí mò ń wá káàkiri mo ń jáde lọ ní kí wá mọ́tò nítorí tí mo bá dé lórí tí wọ́n máa kí àwọn èèyàn ẹ̀pẹ̀lẹ́ mo ṣe ń ṣe nìyẹn for years máa kí wọn ẹ̀pẹ̀lẹ́ o ẹ̀kújọ́ mẹ́ta God bless you ayé àbáyé tó ní ṣọ́ọ̀bù kí wọn kí àwọn ládùúgbò mi kí àwọn èèyàn máa fi ìfẹ́ Ọlọ́run hàn sí wọn kò sí mo fẹ́ gbà lọ́wọ́ ṣùgbọ́n bí Jésù ṣe ní ká máa ṣe náà nìyẹn máa fi àyè bá àwọn èèyàn lò jọ ní àkótán kò dé máa múra dáadáa má múra bí wèrè orúkọ kìrìsìtẹ́nì gan ìmúra wa gan kò jọ múra àwọn tó ṣẹ̀ṣẹ̀ release ní psychiatric hospital múra dáadáa appear neat always appear neat wọ́n á jẹ́ pé ṣẹ́ẹ̀tì máa ń lo ní fọ́ kó lọ dáadáa kó múra dáadáa kó look good kó look presentable you ladies dress responsibly má ṣe gbogbo ara sílẹ̀ gbogbo èèyàn kọ́ làwọn má ṣe gbogbo ó máa ń put àwọn èèyàn off ni wash your body look presentable you do not need to seduce men Ọlọ́run ti ṣe láti ṣàánú fún ẹ má tara ẹ fún ẹnikẹ́ni ṣọ́ọ̀ mi yẹ torí pé wọ́n máa ràn ẹ́ lọ́wọ́ má tara ẹ fún wọn don't sell your body don't sell your dignity má jẹ́ kán sọdá dé ìgboro dáadáa Ọlọ́run máa olúwaṣẹ láti ràn ẹ́ lọ́wọ́ o ó sì dára fẹ́ lórúkọ Jésù má gbé o ohun tí olúwa ní kí n sọ fẹ́ràn ló ń sọ yìí apá kejì náà ni yìí o mo wálé ní o má gbàgbé ohun tí mo sọ ní pé Ọlọ́run lè lo ọ̀nàkọnà àti ẹnikẹ́ni láti ràn ọ́ lọ́wọ́ tó náà farabalẹ̀ calm down don't stop fighting people stop this unnecessary contention argument pẹ̀lú argue ni take it easy ayé ò lè honestly ayé yóò lè kí ni kò sí nílé Jésù yóò dára fún ẹ ojú òsì ní tì ọ́ lórí ọmọ ò ní dààmú lórí ọkọ ò ní dààmú lórí ayé ò ní dààmú lórúkọ Jésù lórí ìrìn àjò ẹ nínú ìtókù ní oṣù yìí ó máa ní testimony o mo sọ̀rọ̀ kan ní ìyẹ̀já kò sí ohunkóhun tó lè ní kí n má ní testimony ogun lè dé o ìjì lè jà ṣùgbọ́n tó dá mi lójú ní pé lórúkọ Jésù mo ń fọwọ́ sọ̀yà ayọ̀ lèmi yóò fi lóṣù yìí já lórúkọ Jésù mo ń fọwọ́ sọ̀yà ayọ̀ lèmi yóò fi lóṣù yìí já ayọ̀ náà fi lù já lórúkọ Jésù wá gbọ́ kí n tó máa lọ o bí a ò tí ì ní Jésù ní Olúwa àti olùgbàlà rẹ ó kù díẹ̀ kí àtó o ò tí ì ní kankan o tó o bá ti ní Jésù o ò láyọ̀ o ò ní ìrètí o èṣù tẹ̀lé ní ẹ̀tọ́ láti fìyà jẹ ọ́ torí pé tó o bá ti wà nínú káàmpù èṣù á ṣe bó ṣe wù ú ṣùgbọ́n tó bá ti wà lọ́dọ̀ Ọlọ́run ààbò Ọlọ́run oore ìfẹ́ Ọlọ́run àlàáfíà Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ní bá ẹ gbé
torí náà má fi ọjọ́ ìgbàlà rẹ dọ́là òní gangan wákàtí ní ọjọ́ ìgbàlà rẹ o, má fi dọ́là ọ̀la lè pẹ́ jù pé òde tí mọ tẹ́lẹ̀ tí ìjìyà yìí ti dá ọ padà wá sínú agbo ìgbàlà lónìí, kò tí ì pẹ́ jù fún ọ. Jésù bí bàbá ọmọ onínàkúnà yẹn ó ń dúró láti kí ọ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. It's called rededication. You need to rededicate your life to Christ. Tí ẹ bá ti ṣe tán, fẹ́ kó gbé ọwọ́ ọ̀tún ilé kan ìyá rẹ kájọ gbàdúrà yìí pé Jésù Olúwa, mo dúpẹ́ fún ọ̀rọ̀ tó rán sí mi ní àṣálẹ́ yìí. O ṣeun lọ́pọ̀lọpọ̀. Mo mọ̀ pé o wá sáyè láti wá kú fún mi, láti wá kó ẹ̀ṣẹ̀ mi lọ, o sì jíde di ọjọ́ kẹta. Torí náà mo wá gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, mo bẹ̀ ọ́, mo jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, fi ẹ̀jẹ̀ ìwẹ̀ mi ní àwọn kúrò ní ìdọ̀tí àti òórùn ẹ̀ṣẹ̀. Ràn mí lọ́wọ́, fún mi ní oore ọ̀fẹ́ láti bá ọ rìn, wọ́n sìn ọ́ títí òpin ayé mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Mo ṣe torí pé o ti gbọ́ àdúrà yìí. Jésù Olúwa wa, àmín. Gbogbo ẹ̀yin tí ẹ gbàdúrà yẹn, mo kí i kú oríire, mo kí i káàbọ̀ sínú ẹbí Olódùmarè. Bí mo ṣe ń yọ̀ torí pé o gba Jésù yẹn, bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì náà ń yọ̀ lọ́run. Wọ́n fẹ́ kó o ṣe nǹkan fún mi, mo bẹ̀ ọ́. Mo fẹ́ kó o wá ìjọ tí wọ́n ti ń sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ, ìjọ tí wọ́n ti ń wàásù Bíbélì, ìjọ tí ìfẹ́ ti jẹ wọ́n lógún, ìjọ tí ìwà mímọ́ tó ti jẹ wọ́n lógún, kó o wá lọ. Tó wáá pé òun drive tí ò ní ju bí 15-minute drive sílé lọ, tó wáá pé òun fẹsẹ̀ rìn tí ò ní ju ìṣẹ́jú mẹ́wàá sílé lọ, jọ̀ọ́ mo bẹ̀ ọ́ lónìí gangan sí ọ̀la, mo fẹ́ kó o wá lọ, kó o lọ bá wọn ṣe èṣù níjọ́ Sunday, máa lọ pàdé àdúrà, máa lọ pàdé ẹ̀kọ́ Bíbélì, máa lọ ṣọ́ọ̀rù, gbogbo tó máa ń ṣe tó bá ti bá ìfẹ́ Ọlọ́run mu, mo bẹ̀ ọ́, bá wọn lọ sí lọ darapọ̀ mọ́ wọn, lọ bá olùṣọ́ àgùntàn chọ́ọ̀chì yẹn pé òṣèfì ayé fún Jésù ni o, wọ́n á rìn lọ́wọ́, ìrìn àjò yẹn á wá rọrùn fún wọn náà, yóò dára fún lórúkọ Jésù, ojú òní tì ọ́ lórúkọ Jésù. Tó bá ti wá ń gbàdúrà ńgbà yẹn, Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ní dáhùn àdúrà yẹn, á bẹ̀rẹ̀ sí ní mú àwọn olóore wá, á bẹ̀rẹ̀ sí ní gba ọ̀nà kan láti ràn ọ́ lọ́wọ́. Ó máa ṣe é nínú oṣù yìí o, ayọ̀ yẹn kò dẹ̀ ní di ìbàjẹ́ lórúkọ Jésù. Àwọn ọmọ yẹn tó bá mú atọ́ padà sí skul, wọ́n máa ṣe oríire lójú ẹ̀mí wa ni o, àti kékeré àtàgbà, wọ́n máa ṣe oríire lójú ẹ̀mí wa ni. Nígbà tí ayọ̀ wa bá dé, kò ní bá wa ní mọ́ṣúárì o, kò ní bá wa ní psychiatric hospital, kò ní bá wa lórí wheelchair, kò ní bá wa ní ìwòsàn lórúkọ Jésù. Àti èmi àti ìwọ ní ìkẹyìn ayé yìí, a ó dé ìjọba ọ̀run sinmi, torí pé wo ayé kọ́ ni òpin wa o. Ìjọba ọ̀run, heaven is real, hell is real. Nígbà tí èmi àti ìwọ, a ò ní lọ sí ọ̀run àpáàdì, a máa sinmi ẹsẹ̀ Jésù Kristi ní ìgbà fún lórúkọ Jésù, orúkọ Olúwa. Òkè tó máa lọ gbọ́ yìí o, Jésù